a kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo bíkíbi tí Ọlọ́run Elédùmarè bá ti ń fún yín láǹfààní láti máa gbọ́ ìmì ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka alógún àṣekà òdo àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀ àwọn ọ̀rọ̀ kan já ìwọ̀n lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ nísìnyí wọ́n ti wá sọ ìdí tí wọ́n fi hùwà tí wọ́n hù ní àná òde ìgbà tí wọ́n dẹ̀ sọ ìdí èmi wá ní kí n gbé wá bí àyè èèyàn wa tó bá tó bẹ́ẹ̀ àbí tó bá tó kọ́ hùwà yẹn àbí tó bá yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ ìdí tí wọ́n ṣe hùwà tí wọ́n hù lánàá tí wọ́n pèsè fún àwọn ọba ilẹ̀ Yorùbá ẹjọ́kòó nígbà tí wọ́n bọ́ wọn primary school sọ̀rọ̀ àwọn kan ti wá gbé yẹ̀wò wọ́n sì ti lọ bá wọn tí wọ́n dẹ̀ ti sọ ìdí tí wọ́n fi mọ̀ọ́mọ̀ fi ojú àwọn ọba ilẹ̀ Yorùbá gbolẹ̀ ẹ jẹ́ kí a kọ́kọ́ wo nǹkan tí wọ́n ṣe lánàá náà kí a tó bọ́ síbi ìdí tí wọ́n náà ṣe ṣe bẹ́ẹ̀. Ẹ̀wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kankan. Ẹ̀wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kankan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹ́sidẹ̀ntì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹ́sidẹ̀ntì. Ẹ dìde. Ṣùgbọ́n bá sì dìde. Ẹ jókòó. Now, the fact is, gẹ́gẹ́ bí àwọn research tèmi ṣe lẹ́nu alẹ́ àná sí àárọ̀ yìí, mo sì máa sọ ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, but àgbéyẹ̀wò tèmi lára àwọn research tí mo make ó jẹ́ kí n mọ̀ wípé ìgbà tí Ọbásanjọ́ bọ́ sórí stage kò sí ọba kankan tó dìde tó kì í. Mo wá wò wípé kí ló lè fà á tí wọ́n fi dìde kí tàbí tí gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn àṣewò ni wọn ò dìde kí. Mo wá ní kí n bi ẹ̀yin ará lé wípé ṣó tọ́kọ́ dìde kí àbí kò tọ́ kí wọ́n dìde kí. I don't know. Mo fẹ́ jẹ́ kẹ́yìn tẹ́ wà létẹ̀ ń wò mí kí ẹ kọ sí comment section. Lára àwọn nǹkan tí èmi kọ́kọ́ rò káwà tó gbọ́ kó torí ẹ̀ ṣe ni wípé ó lè jẹ́ pé one ó wò pé ṣèbí àwọn ìjọba náà lọ fọba jẹ kò sáàṣẹ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọba mọ́ nílẹ̀ Yorùbá. Àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan sọ pé ó lè jẹ́ wípé torí pé Tinubu ló fi almost gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá jẹ lẹ́yìn almost kò ṣe gbogbo ọba o almost Tinubu ló fi gbogbo wọn jẹ òkò lè jẹ ìdí yẹn. Àwọn kan sọ bẹ́ẹ̀ wọ́n ló lè jẹ́ wípé torí pé Tinubu ló ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn jẹ ọba olóṣèlú. Ẹ̀dẹ̀mọ̀ ẹni tó ráṣìírí pé ṣèbí lágbájá ẹni ló fi wọ́n jọba wọ́n wá rí mi. Ẹ̀dẹ̀mọ̀ pé APC ní Tinubu PDP ní Ọbásanjọ́ ẹni tí APC bá fi jọba ẹ sọ fún mi pátì wo ló máa tẹ̀lé? APC ló máa tẹ̀lé. So ìyẹn túmọ̀ sí pé ọba APC ní gbogbo àwọn ọba yẹn. Ọbásanjọ́ fún ara ẹ̀ PDP ní àfìgbà tí a dẹ̀ tún rí tó fa ọmọ wọn jáde which is Peter Obi tó jọmọ Igbo. Ẹ̀jẹ̀ bá ti ń gbọ́ tipẹ́tipẹ́ pé Igbo ni bàbá ẹ̀ pé wọ́n ṣe Yorùbá. Wọ́n ti sọ tipẹ́tipẹ́ nǹkan tó bá jẹ́ ògbà yín nípa àkọ́ tí mo kọ́ra mẹ́nu bá sókè kẹ bá kọ sí comment section. Now ṣe mọ̀ pé tó bá fi dìdá èmi màá sọ pé Ọlọ́run ló mú àwọn ọba yẹn
nítorí wípé nígbà tí ọmọ wọn Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà nígbà tí bàbá yìí dìde, ìjà tí Chief Sunday Ìgbòho jà tó pọ̀ jù ìjà wọn bá ní. Ẹ lọ bí Ọọ̀ni of Ifẹ̀ àtìgbà tí Buhari ti débẹ̀ kò pé Ọọ̀ni of Ifẹ̀ rí, kò fún Ọọ̀ni of Ifẹ̀ ní rìgáàdì rí, kò fún ọba kankan ní rìgáàdì ilẹ̀ Yorùbá. Ẹni ọba tó bá fẹ́ rí Buhari wọ́n máa lọ tó s'Àbújá ni. Ọba míì lo ọ̀sẹ̀ kan tí ò tí ì fojú rí Buhari. Káwọn ọba wọn nílẹ̀ Haúsá wọ́n á máa wọlé á dẹ̀ máa sìn wọ́n jáde tí ò ní wo ibi tó wà. But nígbà tí bàbá wa ti Sunday Igboho dìde tán ní kí Nàìjíríà pín, Buhari ńṣe ló ń pe Ọọ̀ni of Ifẹ̀ lọ tó ń pè lọ pè bọ̀. Kẹ́ bá wa bá wọn ìsọ̀rọ̀ ẹjọ́. Òun lẹ fi wípé Ọọ̀ni of Ifẹ̀ wá di ọ̀yá àpàpàǹdodo pẹ̀lú Muhammadu Buhari. Tọ́ọ̀ni of Ifẹ̀ jáde kí wọ́n ní kọ́kọ́ náà tí mo sọ irọ́ ni. Kò sí ọba tó wà nílẹ̀ Yorùbá tí Buhari fún ní àpọ́nlé nígbà tó wà ní president. Ó máa ń rí wọn bí ẹrú ni. But nígbà tí Chief Sunday Igboho dé, ó wá di pé ó ń pè wọ́n fatafata àpọ́nlé yẹn wá wà níbẹ̀. Òun Yorùbá nation successful no going back orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Bẹ́ẹ̀ ni brọ́dà mi bí ẹmí Oòduà ní mí. Bẹ́ẹ̀ ni ó wá di wípé Buhari bẹ̀rẹ̀ sí ní kún àwọn ọba ilẹ̀ Yorùbá lé. Ó bẹ̀rẹ̀ sí ní fáwọn mọ́ra tí ó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ọmọ tó wá jẹ́ kí nǹkan igi ṣíṣe ọwá ń fi kú wa. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lẹ gbọ́ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, bọ̀ ẹ panu mọ́ látara wípé kí ló kàn mí. Dẹ̀ mọ̀ pé lára kínú mi dùn sí nǹkan tó ṣẹlẹ̀ ní àná yẹn. Brọ́dà mi bí ẹni ẹ káàárọ̀ máa bí ẹ kú ètò, God bless you àmì. Ìjà nǹkan tó ṣẹlẹ̀ lánàá yìí ó wà ní ìjà nǹkan tí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá wa ti rí nǹkan yìí pé nǹkan yìí máa ṣẹlẹ̀. Ni wọ́n ṣe ní ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá tètè dá dúró ká mọ ọmọ ọkọ ká mọ ọmọ àlè. Ṣé tó bá yẹ pé ilẹ̀ Yorùbá ti dá dúró, Mẹ́tàlá Ọbásanjọ́ ò tó bẹ́ẹ̀ kò dánwó ẹ̀wò. Tó bá dánwò á dán tán. Ta ló fẹ́ jà fún wọn nísìn? Àsìkò yìí la máa wá mọ̀ tá a bá lọ́ba nílẹ̀ Yorùbá. Ẹnìkan sẹ́ndì fídíò kan sí mi. Màá play fídíò yẹn sì kẹ́gbọ́. Nígbà tí Aláàfin ṣì wà láyé, nígbà tí ilẹ̀ Yorùbá sì ń jẹ́ ilẹ̀ Yorùbá, Aláàfin Òjó pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà. Màá play fídíò yẹn fún wa sí. Ẹ máa gbọ́ ohun Aláàfin nísìn. Wọ́n polówó ni ẹ má bínú. Màá tún play sí. Tọ́lá ti polówó tán sí máa play. Ẹ máa gbọ́ o. Mo bú gbogbo àwọn kọmíṣánná tó dókòwò lẹ́ẹ̀gbọ́n. Aláàfin sọ wípé mo bú gbogbo ẹ̀yin kọmíṣánná tẹ́jókòó yìí bóyá ẹ ò gbọ́. Àwa ṣé kò tó fi sílẹ̀ kò ní dá fún owó. Ẹ máa gbọ́ o. Mo bú gbogbo àwọn kọmíṣánná tó dókòwò lẹ́ẹ̀gbọ́n. Àwa ṣé kò tó fi sílẹ̀ kò ní dá fún owó. Ẹ̀wọ̀n mi mo dé dìde kẹ́ẹ̀dọ̀ bá nítorí fẹ́ẹ́ gbà lọ́dọ̀ rẹ̀. Ìwọ gómìnà yìí nígbà tẹ́mi tí ń lọkọ̀ tí wà ní ìṣọ́ráǹtì tí ń lọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school
yẹn ẹ̀yin tẹ́bà tún gbọ́. mo fún gbogbo àwọn kọmíṣánná tó tó fúgbó lẹ́ẹ̀gbọ́ aláàfin wa ṣé kò tó fi sílẹ̀ kò ní dà fún gbogbo yìí. ẹ wò mí mo dé dìde kẹ́dọ̀. ṣé ń gbọ́ aláàfin nígbà tí wọ́n dé occasion kan irú nǹkan tó ṣe fún Ọbásanjọ́ yìí irú nǹkan tí wọ́n ṣe fún Ọbásanjọ́ yìí ìgbà kan aláàfin dé patí nígbà tí ọba sì ń jẹ́ ọba tá àṣẹ sì wà lẹ́nu àwọn ọba táwọn ọba sì jọjú táwọn ọba ò tí ì máa gbà bọ̀dè tí wọ́n ì tí ì máa jẹjẹkújẹ aláàfin ní mo bú gbogbo ẹ̀yin kọmíṣánná àti kẹmọ̀ nígbà yẹn kọmíṣánná ó jẹ́ oyè ńlá ó ní mo bú gbogbo yín bóyá ẹ gbọ́ kò ní dáa fún gbogbo yín àtòun àti gómìnà àti gbogbo àwọn tó kó wọn lọ síbẹ̀ pé kò ní dáa fún wọn òun lòun débì báyìí tí gbogbo yín ò lè mú dọ̀bálẹ̀ ọba yẹn wá ń rọ́tàn pé nígbà tí àwọn ti ń bẹ̀rẹ̀ sí ní lo mọ́tò ẹni tó jẹ́ gọ́vnà tó fi gbogbo yín jẹ kọmíṣánná tó wà lórí ìjókòó gbogbo ọba yẹn ní ó ń wáṣẹ́ nígbà yẹn kò tí mọ̀ pé iṣẹ́ báyìí lòun fẹ́ ṣe ó ṣe jáde secondary school ni òun lòun wá dé nígbà tí ẹ̀ lè dọ̀bálẹ̀ ó dẹ̀ gbé gbogbo wọn ṣépè ọba mélòó lọ bí aláìyá ẹ̀rí kó dán wẹ̀wò wò léyìí ọba mélòó ló lè dán wẹ̀wò nílẹ̀ Yorùbá lẹ́yìn nǹkan tó ń pè lọ́ba nìyẹn ọba ti filẹ̀ Yorùbá lẹ̀ káwọn bá kọ̀ọ̀kan sí láárí gbẹjà tún pè kẹ́gbọ́. mo fún gbogbo àwọn kọmíṣánná tó tó fúgbó lẹ́ẹ̀gbọ́ aláàfin wa ṣé kò tó fi sílẹ̀ kò ní dà fún gbogbo yìí. ẹ wò mí mo dé dìde kẹ́dọ̀ balẹ̀ nítorí fẹ́fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ gómìnà yìí nígbà tèmi tí ń lọ ọkọ̀ tí mo wà ní ìṣọ́ráǹtì tí ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. 1948. nígbà tí ọba ń jẹ́ ọba yẹn nǹkan tó kírú ipò tí aláàfin wà yìí nígbà yẹn ipò yẹn ní bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ipò yẹn ló fẹ́ jẹ́ kẹ́yìn ọba ilẹ̀ Yorùbá padà sí brọ́dà mi Ìbíyẹmí Family TV ní Ìgbòho òòṣà alápàájí uncountable òòṣà one long life and prosperity bẹ́ẹ̀ ni Ìgbòho tó máa wà lé tẹ́rù àsì máa bára odò nǹkan tó Ọbásanjọ́ sọ fún àwọn lọ́balọ́ba yìí mo fi Ọlọ́run búra fún yín Ọbásanjọ́ ò lè sọ sí Ìgbòho tí bá ń parí ẹ̀ máa já mi ní comment section nígbà tí Ọbásanjọ́ wà lórí oyè kò kóyán Ìgbòho kéré ká máa sọ pé gbà tó sì lórí oyè mọ́ ẹ rí nǹkan tẹ́yìn lọ́balọ́ba wa ṣe rí bí tẹ́ bálé ayé ara yín dé ó dẹ̀ dà mí lójú pé kí Ọọ̀ni of Ifẹ̀ wà ń bẹ̀ kí ẹni ọba nílẹ̀ Yorùbá wà ń bẹ̀ bí bàbá yẹn ṣe sọ yẹn ni wọ́n ṣe máa sọ. kí wá ní nǹkan tí mi fẹ́ sọ sọ́rọ̀ yìí ẹ̀yin afọbajẹ́ ó ti pẹ́ tí mo ti máa ń pè yín lórí ètò mi pé ẹyẹ torí owó ẹyẹ torí ìjẹkújẹ ẹ̀ ń dójú tilẹ̀ Yorùbá ipò ọba ò kì í ṣe ipò Jésù ànábì kìíní kan ipò ọba ẹni tó bá máa jọba ẹni tó máa láyà bíi kìnìún Ṣàngó apàbàtà apàjọwọjọwọ etí ẹ̀ bàbá wa Ọọ̀ni àná Ọọ̀ni àná àwọn èèyàn ti lọ nílẹ̀ Yorùbá àwọn èèyàn ti lọ nílẹ̀ Yorùbá nígbà ayé ọba Síjú Adé bó ni president ọ̀hún ti wá tó bá jẹ́ president ó jẹ́ sí ìwọ̀nba sọ̀rọ̀ kí tó wá ní
nígbà yí àwọn bàbá wa Síjú Adé Ṣàngó á pa bàtà á pa dandan etí ẹ̀. Tó bá jẹ́ nígbà yí àwọn bàbá wa yẹn ni irú kan tó ṣẹlẹ̀ lánàá yẹn kò tiẹ̀ ní ṣẹlẹ̀. Tó bá wá ṣẹlẹ̀ wọ́n á ní kó gbẹ sórí ìdúró. Nǹkan wà lẹ̀ Yorùbá. Ẹ̀yin lọ́balọ́ba ẹ wo ibi tí ẹ bá lé ayé dé. Àsìkò yìí la máa mọ̀ bóyá lọ́ba nílẹ̀ Yorùbá bóyá a ò lọ́ba, bóyá alágbàgbà nílẹ̀ Yorùbá bóyá a ò ní àgbàgbà. Àsìkò tá máa mọ̀ lélẹ́yìí. Bàbá wa Ààrẹ Lájí Abbas wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí mo lè mọ̀ pé reality ni, kò sí àmúlù aláǹbẹ̀. Màá play díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí bàbá wa Ààrẹ Lájí Abbas tí wọ́n sọ. Màá play díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn. Ó mà ṣe o, nǹkan ti lọ́lẹ̀ Yorùbá bàbá mi, nǹkan ti sọnù nílẹ̀ Yorùbá gan, nǹkan ti sọnù nǹkan ti sọnù nílẹ̀ Yorùbá. Ọba ilẹ̀ Yorùbá ló wá di ẹdídé ẹjókòó ẹdídé yẹn kò ní sọ́délẹ̀ tí wárápá fi máa gbé. Tí wárápá ò bá gbé ó lè fòṣánlẹ̀ bẹ́ẹ̀. Ọba ilẹ̀ Yorùbá orí adé mọ̀ túmọ̀ adé nílẹ̀ Yorùbá ni. Ara kan tá à ń sọ lélẹ́yìí. Ẹ̀yẹ́ gbà kó lóṣèlú yan ọba mọ́. Olóṣèlú tó bá máa yan ọba, àwọn tó bá ti bá wọn rí ìjẹ̀lẹ̀ sọ́ọ̀rì, àbá àwọn tó bá ti bá wọn tí wọ́n ti rán níṣẹ́ ẹdẹ tòrutòru tí wọ́n ti succeed, wọ́n á ní ìwọ lọ́jọba bí báyìí, wọ́n á fi di agbègbè yẹn mú. Ọba kẹ́ẹ̀gbọ́n kan tí wọ́n ní tó. Kẹ́ẹ̀gbọ́n tó máa ń sọ pé arọ́ba fi lọ bá ń pa. Àbájẹ́ sọ pé ṣọ́bá sọjú ò tí ì rárá àwọn ọba ìfín ni. No, ṣé kò tí ì rí yín fín ni? Ó máa ṣe o. Ojú gbà mí tì fún ẹ̀yin tẹ́ ń pera yín lọ́ba tẹ́ wà lórí ìjókòó yẹn. Àtúrí dídìrì kan náà lára wọn tó gbádé sílẹ̀ lẹ̀. Ó bọ adé lórí, òkú dẹ̀ gbé sílẹ̀ lẹ̀. Kò ṣe nú àwọn títà náà yẹn o. Ọ̀tọ̀ tún ní àti rọ́bà ọ̀ṣẹ̀ sẹ́ndì fídíò yẹn sí mi ni. Ọba yẹn ó gbé adé sí ilẹ̀ lẹ̀. Màá pè ẹ̀ fún wa sí yìí. Mo fẹ́ pè ọ̀rọ̀ bàbá wa Ààrẹ Lájí Abbas. Ọlọ́run ló mú ẹ̀yin ọba yìí. Ọlọ́run fún ara rẹ̀ ló mú yín. Tí nǹkan báyìí yóò bá máa ṣẹlẹ̀ náà, ọ̀pọ̀lọpọ̀ ọba ò ní ronú pé gbogbo àwọn kọmíṣánná tó gbé kúkúlẹ̀ ẹ̀gbọ́n. Nǹkan tí mo plé tán sí ni tó kúkúlẹ̀ ẹ̀gbọ́n. Aláàfin wa ṣé kò tó fi sílẹ̀ kò ní dà mo wò é. Ẹ wò mí mo dé dìde kẹ́dọ̀ balẹ̀ nítorí sẹ́tẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀. Ìwọ gómìnà yìí nígbà tí. Ṣẹ̀yìn bàbá ẹ ṣe àdírẹ́sì ọba, ìwọ gómìnà yìí kò tiẹ̀ ń ṣe kó wọ́n sọ pé ẹ̀yin kẹ̀ kò ní da fún ẹ̀yin. Nǹkan ti sọ nílẹ̀ Yorùbá jàre, òkèjà play díẹ̀ nínú nǹkan tí bàbá wa Ààrẹ Lájí Abbas ṣe. Ká tó wá sọ fún mi, ṣé lóòótọ́ ni àbí irọ́ ni? Alágbẹ̀dẹ ọ̀run lọ́ba máa fẹ́ tó ìlú wa lọ ní bá ń ka lẹ́tà bẹ́ẹ̀ mo pariwo ẹgbà wá o gbogbo ẹgbà wá lọ́wọ́ Ọbásanjọ́ o mo ṣe ètò léraléra fún ìgbà náà káwọn èèyàn tó wá dìde ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọba ilẹ̀ Yorùbá wọn bọ̀wọ́ lù pápákọ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá ti pera wọn tó wá ti dé ilẹ̀ Haúsá gbọ́dọ̀ sọ́tà. Ọlọ́run ló mẹ́yìn ọba yìí. Bẹ́ẹ̀ ṣe kó múra wọn láì ṣàwá nígbà yẹn Abíọ́lá nù àwọn Ọbásanjọ́ yìí náà ni.
bí Abíọ́lá bá ṣe kàmpéyì lọ tó bá bọ̀ Ọbásanjọ́ ní ọ̀nà fún lábọ̀ alábòsí a máa lówó alábòsí a máa lọ́lá àtòkùtà alábòsí ò ní dà wo èjì Ọbásanjọ́ ó ti tó lọ kò tún já lọ́ọ́ ní iṣẹ́ ẹbí ọwọ́ àǹkà lẹ́tà ọwọ́ àìlú ìtìjú tó ní wọ́n dábòbò èdè òsì ìlú ẹ̀ gbogbo ọmọ Yorùbá tí bá ń fi Ọbásanjọ́ náà wọ́n jẹ yíyá ẹ̀pá ìgbà gbogbo ẹ̀ yóò mọ̀ ọ̀tá lọ Yorùbá ni kí wọ́n máa ka ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lànà ẹ̀gbẹ́ ó ṣe láyé Awólọ́wọ̀ ìwọ kíní burúkú yìí náà ni ó ṣe láyé Abíọ́lá ìwọ yìí náà ni ìran mẹ́ta yìí tó sì ó tún wá da ayé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwọ náà ló tó gbọ́ ọ̀tá tó ń gbé lẹ́tẹ̀ lẹ́sìn ìrèké gbogbo wọn ka ìbò tán sọmọ pé ó ti láwọn ọba ńlọ tọ́ba ní ká bàbá wọn bẹ ọlọ́mọ sí ìlànà iṣu ẹni ló fi kí ni o lọ́tọ̀ ọwọ́ ẹni gbogbo tó ìyá Tinubu ni wọ́n ń jẹ Tinubu ni kó tọ́jú àwọn bàbá wa sọ̀tọ̀ wọ́n mọ̀ ó ti ní wọ́n nú. ẹlẹ́ẹ̀kejì ó tún wá di wípé gbogbo bí ẹ ṣe ń lọ kóòtù nítorí òkọ́ lọ́ba tọ́mọ̀ yìí pé ìdísì mẹ́lẹ́mẹ́ rẹ̀ ni pé ọmọ rẹ̀ tí ó lè máa kọ̀ǹtrol tí ọmọ ẹ̀dá káàkiri sit down stand up nípa òbí nígbà wọn tó lè jẹ́ dábọ̀ ní ẹjọ́ owó rẹ̀ sọ̀rọ̀ pé ibi àkọ́kọ́ yóò ti pàdé àwọn bàbá wọn lò àwọn báwọn bàbá alẹ́ wa fojú àbùkù wò pé wòlíì ìkẹwìrì ní bọ̀ kálẹ̀ nígbà Ọbásanjọ́ èkejì kájọ tá a bá bẹ́ẹ̀rẹ̀ kábẹ́rẹ́ yìí kí ni ti gómìnà Ṣèyí Mákindé tí ń pè Ọbásanjọ́ kí ṣe gómìnà Ṣèyí Mákindé wá sọ nǹkan ìlọsíwájú kan tó bá sọjọ́ ló bá pẹ̀lẹ́ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀ èyí lè gbàgbé láyé bóyá lọ́wọ́ lè forí ẹ̀jẹ̀ Ọbásanjọ́ ikú Tafa Balógun àti ẹ̀sìn tó fi Tafa Balógun ṣe lọ́rùn gba Tafa Balógun ń bẹ ní sáfíìsì gbogbo àwọn ọmọ Yorùbá tó kó wọlé kọ́básanjọ́ jáde ní Abẹ́òkúta akọ́tọ́ka sí èèyàn méjì mẹ́ta tọ́fà gòkè tẹ́sí ń bẹ lókè lòun ọmọ tó fojú ibi méjì bá ń kọ́lé ibi méjì bá ń kọ́lé tó yẹ pé kọ́ ẹ ká mẹ́rin nọ́ọ̀sì sílẹ̀ tọ́jú iwájú pé ilé yìí ó lè di president àbí vice president wo éèjì tó fi sáàbù wá ń gbà ní Ọbásanjọ́ ọ̀gá gbogbo rẹ̀ jẹ́ wọ́n Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn èèyàn tó kó gòkè tó kó gòkè tó kó gòkè nílẹ̀ Yorùbá. kí ni Ṣèyí Mákindé ránṣẹ́ pé Ọbásanjọ́ sí gómìnà wa ìnira kù lórí ẹ tí bá ń fẹ́ nìyẹn ká fẹ́ wà lẹ́nu tó pe wàhálà èmi gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá jẹ́ ní pé Ọbásanjọ́ ọ̀fẹ́ náà bàjẹ́ láti bí ìsílẹ̀ mo tún fi ọlọ́ọ̀bá búra jẹ́ ilé kan sí ọ. nígbà ọ̀rọ̀ sẹ́nitọ̀ Rashida Adéwọ̀lú Ládọjà tí wọ́n fi dìtẹ̀tẹ̀ fi yọ wọ́n wá fẹ́ yọ ńgbà Ọbásanjọ́ wá bàjẹ́ wọ́n bí ìsàlẹ̀ lọ́wọ́ ní bàbá aláyẹ̀dé níwájú skul páàdì bàbá wa àfáàgbà ilẹ̀ Ìbàdàn ìjẹta àti gbogbo àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn tí àrà arúnà gbogbo wọn wá bàbá tiwa ló sì tẹ̀lé wọn gẹ́gẹ́ bí àfáàgbà ilẹ̀ Ìbàdàn mufasiru ilẹ̀ Ìbàdàn wọ́n wá lọ dáńsọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó gbé kọ́nà wọn sànú bàbá aláyẹ̀dé muslim náà àbí kírísítẹ́nì ni o ibẹ̀ lọ́básanjọ́ wá ń bọ̀ gbogbo àwọn bàbá wa wọ́n ti lọ pétílé bàbá aláyẹ̀dé ọjọ́ orí bẹ́ẹ̀ tó gbé ìmọ̀ọ́mù ilẹ̀ Ìbàdàn ni o ipò bẹ́ẹ̀ sọ́wọ́ wọn bá lọ ṣùgbọ́n ọ̀lú ni bàbá ti pè wọ́n pé Ọbásanjọ́ ń bọ̀ o wọ́n sì fẹ́ lẹ́jọ́ ọ̀rọ̀ òru gbogbo wọn wá débẹ̀ nígbà wọn sọ̀rọ̀ tán bàbá aláyẹ̀dé bá fẹ́ ṣe Ọbásanjọ́ déta gbogbo àwọn bàbá dìde wọ́n ń tẹ̀lé wọn lọ lọ́dún dádúgbò tiwa ni bàbá wa ní Ọbásanjọ́ bóun ni ọ̀rọ̀ gbọ́nà Rashidi Ládọjà Ọbásanjọ́ ní àkọsọ́rọ̀ bẹ́ẹ̀ ó ti lọ tọ́básanjọ́ wínú bàbá aláyẹ̀dé ibi tí wọ́n sì dé wọ́n èyí ìṣe sọ̀kalẹ̀ lẹ́nu step bẹ̀rẹ̀ náà wọ́n ti yí padà wọlé gbogbo bàbá yẹn padà wọlé ni. nígbà wọn á ṣòro fún Ládọjà níbo lọ sá lọ ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìlú ìgbàsókè àpò ìlú ìgbàsókè àti tó wá sí Aṣíwájú wá sí Ìbàdàn tó wọn àti bàbá jọ dìmọ́ra wọn Ọ̀tún Olúbàdàn tí wọ́n jọ ń sunkún bàbá sunkún jọ́nà pé wọn ò gbà gbé orin mi máa bọ̀ lẹ́kọ̀ọ́ àádàbòbọ̀
Ọbásanjọ́ wọ́n pọ̀ àwọn alábọ̀dé ilẹ̀ Yorùbá àrẹ ọ̀sẹ̀ ń pọ̀ lọ́rẹ́pẹ́tẹ́ láti Abẹ́òkúta tó fi wá sí Ṣàngó Ọ̀tà tó fi dé Òṣòdì ẹ̀yẹ kí express yẹn kọ́ lọ ní kí ṣíṣà ẹ̀jẹ̀ lọ kódà tí wọ́n bá ṣe tírẹ́ẹ̀nì tí wọ́n máa lọ lábẹ́ ẹ̀ sọ́bàṣánjọ́ sí ìbọn náà wà ní gbogbo ẹgbẹ́ tó lọ táwọn ẹni tó fojú àwọn èèyàn rí táwọn èèyàn dí ojú ọ̀nà Ọbásanjọ́ ṣèjọba Ìbàdàn sí Abẹ́òkúta kò sí Abẹ́òkúta sí Ìjẹ̀bú kò sí Abẹ́òkúta títì lọ́wọ́ inú oko rẹ̀ fáàmù rẹ̀ kò sí kí ló mú bọ̀ fúnlẹ̀ Yorùbá kí ló mú bọ̀ ọ̀dà wọ́n yẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nọ́ọ̀sì ní ìsìn gẹ́gẹ́ bí Minister of Power wọ́n ti ń di ibùgbé mítà náà kú lé nìbàdàn káàrí lọ́fẹ̀ẹ́ fẹ́ sí ń di ibùgbé mítà káàkiri tẹ́ kó pamọ́ tẹ́lẹ̀ nígbà nìkan ń sọ̀rọ̀ wọ́n fẹ́ máa gbó lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n tó dìbò ní ọ̀sẹ̀ fẹ́ẹ́ mọ̀ mọ́ àbúrò Minister of Power ní o nìkan ọba àlè mọ́ àbúrò Sẹ́nẹ́tọ̀ Sàráfà àdéhùn àlè tó lè yọ kọ́ ọba àlè mọ́ ààrẹ ilẹ̀ Ìbàdàn rèé o ọmọ Olúbàdàn rèé o ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rèé o ọba ní à kò sí tọ́kan ààrẹ ní ọ̀kan ọ̀rọ̀ mínísítà lórí kọ̀ọ̀kan Minister of Power lórí kọ̀ọ̀kan ṣáàjẹ́ tó gbẹ́gbẹ́ ìgbowó lọ́ọ̀kan bí ọ̀kan tí bàbá pariwo rẹ tí mo sì sẹ́ndì text message sí ó sì wà lójú ọ̀tùbálẹ̀ àbàbá wọn náà ní lọ́sẹ̀ ọkùnrin mínísítà èmi lò ní ṣe èmi lò ní ṣe kẹ̀kẹ́ gbà wípọ̀. Ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ntì bá wà ẹ jókòó. Ẹ̀dùn padà. Orí mi dára ní Ìbàdàn ni wọ́n bí mi òwe o. Orí mi dára ní Ìbàdàn ni wọ́n bí wà òwe o. Mo ti sọ ti bàbá wa sáńtò fún àbí mi sọ. Kábíyèsí ọ̀run ìrìsà. Ẹ máa gbọ́ o. Àti ẹ́míà Kánò tó jẹ̀ta ni wọ́n wá jọ lọ sí wọ́n rìnrìn àjò lọ sí lóyún wọ́n lọ lú ọba. Buhari ní ibẹ̀ ní ológun Buhari bá gbọ́ nígbà Buhari gbọ́ lọ́ba pẹ̀lú bí wọ́n ṣe lè jáde tí wọ́n gbàṣẹ́ tí wọ́n sì bákan lọ́ba ní kí gbogbo àwọn gómìnà ológun kí wọ́n pe àwọn lọ́balọ́ba wọn wọ́n sílẹ̀ Haúsá wọ́n sílẹ̀ Ìgbò wọ́n sílẹ̀ Yorùbá ní state kọ̀ọ̀kan ìpínlẹ̀ Ẹ̀rọ àti ìpínlẹ̀ Ọ̀ṣun tuntun bá wà papọ̀ bàbá àmì Olúbàdàn ní sì bẹ́ẹ̀ bàbá ọ̀kàwé sọ̀rọ̀ bẹ́ẹ̀ dákàwé lórí èyí tẹ́ dákàwé lórí ní pé ẹ̀ka bàbá lẹ̀ káwọ̀ ọmọ kàwé ní ẹ bá fẹ́ pàdé sórí bàbá Olúbàdàn sì ní àìkàwé òun ń bọ̀ ní sì gbé àtúntò òfin àìkàwé wọn tẹ́ bá wá lọ sí òde kan wọ́n wà ní wọ́n mú ọ̀tún wọn lẹ́yìn ọ̀tún wọn tẹ́ bá wá mú lẹ́yìn ìpè máa ṣe ògbúfọ̀ fún kábíyèsí ni wọ́n bá pè pàdé tí ilé ìgbìmọ̀ lọ́balọ́ba ní sẹkítẹ́rìàtì ní Ìbàdàn náà ni. ìní gómìnà ológun bá ń tù ní èdè tó mọ̀ pé bàbá Olúbàdàn òsì kàwé ṣùgbọ́n sọ̀rọ̀ pé tẹ́lẹ̀ bá sáà sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ìyáṣẹ́ rẹ̀ ọgbẹ́ ọ̀gbẹ́dẹ rẹ̀ ọmọ pẹ̀lú ojú ilé ìgbó bàbá ní èyí lára àti títí ń tú sí wa lójú ọ̀yẹ́ sẹ́ èmi lò ní ṣe wọ́n lọ jáde olùkọ́ gbàṣẹ ojúbọlé tọ́nà pé bàbá Olúbàdàn gbogbo gbọ́dọ́gbọ́ yìí náà lẹ́yìn ṣe nínú Olúbàdàn ẹgbẹ́ Olúbàdàn ní pé èmi ní Olúbàdàn gbogbo Ìbàdàn abẹ́rẹ́ mi lọ́wọ́ lọ́wọ́ àlùbá ìgbé ìwé ayé ilé ìgbé omi tó gbọ̀dọ̀ pàdé lẹ̀ Olúbàdàn tẹ̀lé gbé ní ilé ọ̀ wọ́n lè gbọ́ ọmọ náà ní jáde nínú kó gbàṣẹ ilé wa tu ilé wa lórí bí ejò ọ̀nì lójú kọ̀ọ̀kan gbọ́dọ̀ ìlú ọ̀nà mú lọ́wọ́ lù àbẹ́rẹ́ náà gbọ́dọ̀ kọ̀ọ̀kan tó ń bàdàn tó bí mú jáde nù pé ọ̀nì jáde ìlú kọ̀gbàṣẹ lọ́wọ́ àláyé ìlà làwọn àjòkó kalẹ̀ ọlọ́wọ́ pàtó Olúbàdàn lọ ni sọ wá ní ìgbà wá ṣe bẹ́ẹ̀ ó wá ní ìpàdé lọ́balọ́ba bí èdè oṣù Olúbàdàn wá dé dèdè pàdé ọ̀nì sì ní alága lọ́balọ́ba ńgbà náà wọ́n mọ orúkọ tẹ̀ láàrin àwọn àti Aláàfin nígbà tí Olúbàdàn ọmọ ẹ̀lọ ọkàlẹ̀ jókòó lórí àga alága lọ́balọ́ba bẹ́ẹ̀ bọ́ọ̀lù ó jókòó sí nígbà òde wá dé
kábíyèsí wọ̀ létí gómìnà pàpà tiẹ̀ láfẹ́ tí wọ́n ń gbẹ̀ wọ́n bá ń lọ wọ́n bá ń bọ̀ wọ́n bá ń lọ. Olúwàdà ní ìwé lọ́wọ́ náà lọ́wọ́ ọkọ̀ bí ilẹ̀ gbèdé yìí wọ́n lè gbé lọ́wọ́ sí ọmọ ìṣàlájà lẹ́nu lórí ìlú mi àti ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ojú. Iná pàtó ṣe pé nígbà Olúbàdàn àṣà ń kéde nǹkan ló ṣe alága lọ́ba. Adínú fi jẹ́ lórí ìgboro tó sọ́kọ̀ la fẹ́ tì ìbájú. Ìwọ̀n tó sọ̀ bá tilẹ̀ náà gbẹ̀. Ìyẹn tó oyè ìjọba tó lórí ogun bá ti kú ogun ti pọ̀. Nígbà mo di onígbòdo ilẹ̀ Yorùbá tírẹ́kì pọ̀. Wọ́n jọ̀dẹ̀ lé wa wá. Oríṣiríṣi àṣàṣì. Àìmọye oríṣiríṣi ìtàn bẹ́ẹ̀ tó jẹ́ pé tí àwọn ará bíi tí wọ́n ti ń hùwà oríṣiríṣi tí ó tọ̀ gbogbo ìyà yìí ni bàbá wa ṣe Sunday Igboho lọ́nà àwọn fẹ́ bá a yín kọ̀ ìyẹn ẹ̀yìn ọba yìí ṣùgbọ́n nítorí ìjẹkújẹ inú ẹ̀ wò ó ṣé ẹni tó bá sọjọ́ fi jọba tí wọ́n bá sọjọ́ lè respect ẹ̀ tí ó lè gbà púpọ̀ tó bá ń sọ àwọn alálẹ̀ ló sọ ọba olóṣèlú nǹkan tó bá sọ olóṣèlú ló sọ ọba tí fábáyàn nǹkan tó bá sọ àwọn alálẹ̀ ló sọ òun ni fídíò tí mo play fún yín lẹ́ẹ̀kan yẹn títí bàbá wa Aláàfin tí wọ́n sọ pé kí wọ́n gba microphone tọ́ni ẹ̀yin ọba yìí mo bú yín lẹ́ẹ̀kan bóyá ẹ ò gbọ́ èmi lèmi dé tí gbogbo yín ò lè dọ̀bálẹ̀ ṣé nítorí pé iṣẹ́ tí gómìnà tí ó gbé fún yín àbí kò ní dáa fún gbogbo yín gọ́vùnà mélòó ló lè sọ ọba mélòó ni ó lè sọ orú ẹ̀ lẹ́yìn yìí ọba mélòó bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wọlé ni ẹ ò gbọ́ ẹjẹ́ ń tún play fún yín. Aláàfin wa ṣé kò tó fi sílẹ̀ kò ní dà fún owó yìí. Ẹ wò mí mo dé dìde kí ẹ dọ̀bálẹ̀ nítorí sẹ́sẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀. Ìwọ gómìnà yìí nígbà tèmi tí ń lọ ọkọ̀ tí mo wà ní ìṣọ́ráǹtì tí ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. 1948. ṣe rí ipò yẹn làwa fẹ́ dá àwọn ọba wa padà sí. A sọ fún àwọn ọba wa pé ẹni tó bá jọba tó máa fi kúrò máa wà níbẹ̀ gómìnà máa wá ọdún mẹ́rin ló máa lò wá wá torí ìgbádùn ọdún mẹ́rin tábà wá wíwú ẹ̀rì ní ọdún mẹ́jọ wá wá fi gba ìgbádùn ayérayé jẹ́. Ṣé ipò ọba tiẹ̀ jẹ́ kó tó yẹ kó fi ẹni tó bá jọba ọba sí? Ó mà ṣe o ojú gbà mí tì fún gbogbo ẹ̀yin lọ́balọ́ba àtẹ̀yìn àgbààgbà àsìkò yìí la máa mọ̀ bóyá lọ́ba nílùú. Náà bitati ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn ìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone tó bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́ẹ̀sì yàmọ́ ìgbẹ́dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa náà bitati tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ bá ní ìṣòro ìṣètò táàbọ̀ sí prostate cancer gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wọ gbogbo ìsàn ìṣòro ara ríro ń kọ́ egbògi náà bitati nǹkan ìgbólura o gbogbo ẹ̀yìn tẹ́ wà ní Manchester láti rí egbògi náà bitati rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 ní Dutton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi ńlá bitati ewé àtẹ̀dọ̀ pọ́npẹ́lẹ́ tó fi ṣe àgbékalẹ̀ rẹ̀ olùrà lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ṣé rí láàólá bitati kọ̀ǹfàmù ní bámbẹ̀ ni tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti rà tí wọ́n dẹ̀ ń pè mí tó ń jẹ́rìí sí iṣẹ́ yìí ó jẹ́ kẹ́ mọ̀ pé kémi ọmọ yín kí tó lè jáde pé mo fẹ́ báyọ̀ polówó nǹkan kan tó tà ó jẹ́ kẹ́ mọ̀ pé ó ní bó ṣe jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń pè mí tó máa ń complain fún mi kò ń ṣe pé bí mo gbowó torí pé mo rí kó lè ṣe ọmọ Yorùbá lóore ni mo ti gbé wá síta
fẹ́yìn tẹ́bà rí nọ́mbà yẹn pè kò síbi tí wọ́n kì í deliver sí all over the world ẹ pè sórí 08033194355 08026265000 láàlá bitati ẹ kàn sí wọn Oòduà àgbéwà kó lè gbé ọ̀dàlẹ̀ ó máa da káwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá kọ́ tètè dìde torí pé mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ lánàá kò kì í ṣe Ọ̀yọ́ state nìkan ni wọ́n ti rí o all over Nigeria Fúlàní rí Haúsá rí Yorùbá rí káàkiri àgbálá ayé dẹ̀ ni wọ́n ti máa rí tẹ́ẹ̀bà tètè dìde nísìnyí gbogbo àwọn èèyàn á rí pé ẹni yẹpẹrẹ ni àwọn ọba á di akẹlọ ṣàtúnṣe kẹ wá bẹ́ẹ̀ ṣe máa tètè lọ wá bí ẹ ṣe máa tètè rí bàbá wa ṣe Sunday Igboho kí ẹ tètè bá wọn sọ̀rọ̀ kẹjẹ kó mọ̀ pé nǹkan tó ń sọ ó ti yé yín nísìnyí o Oòduà àgbéwà kó lè gbé ọ̀dàlẹ̀ ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà fún wa ìyẹn ìpolówó ọjà tó bá jẹ́ pé nǹkan tẹnu ń ṣe ló ń ṣe genuinely tàbí tí ẹ bá ní information fún wa tẹ ní kọ̀ọ̀kan tẹ fẹ́ jẹ́ ká bá yín sọ síta tàbí ẹ̀ ń wà kọ̀ọ̀kan tó nǹkan tí sẹ́fẹ̀ jẹ́ ká bá yín gbé síta tàbí fún video coverage or anything ẹ pè wá sórí 08176034216 08176034216 Oòduà àgbéwà kó lè gbé ọ̀dàlẹ̀ fẹ́yìn tọ́lọ́ bá dẹ̀ bùkún fún kẹ́ fún wa ní super sticker super chat ẹ like ẹ love ẹ share ẹ comment.